kí gbogbo ilé pátápátá, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí gbogbo nǹkan tó ń mí nínú ayé pátápátá. Ẹ kú dédé àsìkò yìí. Inú mi dùn gan láti gba àwọn mẹ́sẹ̀jì kan ní WhatsApp, láti gba àwọn mẹ́sẹ̀jì kan lórí fóònù. Alhamdulillah. Mo dẹ̀ kí bàbá wa gbajúmọ̀, prophet, màláíkà tọ́lọ́run rán sí ayé tó dẹ̀ ríṣẹ́ náà jẹ́. Kọ́lọ́run wá jẹ́ kó rí jẹ́ dọjọ́ alẹ́, kọ́lọ́run má fi kú pa wọn. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà #1, ọkùnrin ogun, ọ̀gá kan, ọmọọṣẹ́ billions. Mo kí bàbá wa Sunday Adéyẹmọ. Mo dẹ̀ kí bàbá wa Professor Stephen Adébánjí Akíntóyè. In fact, àwọn professor kan wà tó jẹ́ pé Ọlọ́run dá wọn nídàá màláíkà ni. Mo kí bàbá wa Akíntóyè, Professor Akíntóyè. Ọlọ́run ọba kò ní ba ẹ̀yìn yín jẹ́. Ojú yín kò bàjẹ́ ńsìn. Ojú yín kò dẹ̀ ní bàjẹ́ láíláí. Ẹ̀yìn yín kò wà ní dàrú lágbára Èdùmàrè. Torí kó dá ìdí kó dá lẹ́wà. Ìdí kó dá lẹ́wà. Mo kí Professor Wọlé Ṣóyínká níbikíbi tí wọ́n bá wà, àwọn bàbá dáadáa. Láti má gba àsìkò àwọn èèyàn, nítorí pé bí bọ̀rọ̀kìnní ṣe ń wo fídíò mi, ni olówó ń wo fídíò mi, ni ọlọ́rọ̀ ń wò, dẹ̀ ní mẹ̀kúnnù náà ń wò láti manage data àwọn olólùfẹ́. Mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá. Ṣé rí owó tẹ́ fi ń ra data, tẹ́ fi ń ráyè wo fídíò wa, kò ní tán lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin supporters mi, gbogbo ẹ̀yin supporters ilẹ̀ Oòduà, tẹ́ ń support gbogbo àwọn tó ń ṣe program, tó ń lọ sọ́tún, tó ń lọ sósì. Lágbára Ọlọ́run, wọn ò máa ní fi yín ṣàwátì lásìkò tó ríire ilẹ̀ Yorùbá yìí bá dé. Mo kí ẹ̀gbọ́n mi dáadáa, Koiki Media, bọ̀dá Ọláyọmí, online láti ń ríra, àkọsọ̀rọ̀ WhatsApp fẹ́rẹ́fẹ́ níwọ̀nba, ojú kò ní tì yẹn ní dààmú. Torí àsìkò yìí sìn kò tí gbà pé ẹ jẹ́ ń wá lágbájá lọ, jẹ́ ń wá kálukú di sáìdì tiẹ̀ mú. Ẹ jẹ́ ká jagun ìlàjà yìí náà. Entertainment ṣe pọ̀ tá a máa jọ ṣe. Bàbá Sunday Igboho gan, wọ́n sì máa bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí tó pọ̀ tó bàbá mú wá kí yín o, kíní kan kí ní ta máa yọ sí bàbá lọ́rùn bọ́ kí tí ń ṣàsìkò yìí. Kó ní kálukú sì jagun iná, kọ́lọ́run já jà lájà yìí. Mo dẹ̀ kí bọ̀dá mi Tẹ́rẹ́ Ìṣọ̀kan ọmọ Oòduà. Kọ́lọ́run ṣàánú wa, kọ́lọ́run jẹ́ kí gbogbo wa pẹ́. Nǹkan tó kọ̀ wá ń bẹ̀ ni pé lórí ọ̀rọ̀ èmi Saheed Ire, ọ̀rọ̀ máa ń ká mi lára gan. Mi ì dẹ̀ ń fẹ́ kí ẹni tí a ń fojú ọba wò kó wá máa ṣe bí ẹrú. Mi ò fẹ́ ìyànjẹ. Ẹ̀mí tó sọnù ó ti pọ̀ jù. Ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ń ṣàn ó ti pọ̀ jù. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dà? Ǹjẹ́ ó dáa kí n máa gbọ́ pé wọ́n pa lágbájá? Kí ni èrè mi tó bá pa ẹ́ sígbó? Kí ni èrè mi tó bá pa ọmọ ẹnìkejì mi? Kí ni èrè mi nínú ká máa rẹ́ra wa jẹ, ká máa rèpù ara wa, ká máa ṣe kó sérè ń bẹ́ẹ̀? Gbogbo kíní pátápátá la gbọ́dọ̀ máa sọ fúnra wa. Ṣé wá rí ẹ̀yin tẹ́ tún abuse wa náà? Mo tún kí yín náà. Àwọn tó ń bú wa, bọ̀bọ́ go and sit down, go and do kíní kan torí pé mò ń sọ òótọ́ ọ̀rọ̀ pé kẹ́ má kú, àánú yín ṣe mí. Bọ̀rọ̀ mi kò yé àwọn kan, ọlọ́gbọ́n nìkan lọ̀rọ̀ mi lè yé. Ẹ wò yẹ kí n sọ kíní kan fún yín. Ṣé rí ìjọba ti pa, wọ́n ti kún tipẹ́tipẹ́ kíkiní tó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ọwọ́ ara gọ́ọ̀mẹ̀ntì, ọ̀rọ̀ ara Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì báyìí náà fi donate àwọn militant yẹn, wọ́n dẹ̀ ra weapon fún wọn pé kó máa pa yín. Tẹ́yìn náà bá fojú ṣùnùkú wo bó ṣe ń lọ, ẹ rí pé kíní ejò lọ́wọ́ nú ni. Now militant wọ́n rìn wọ́n yan. Àwọn Fúlàní tó ń da màálù nígbó wọ́n rìn wọ́n yan. Bọ̀ ẹ̀yin ọmọ aráàlú ẹ̀ lè rìn kẹ́yan. Ṣé kò ti yẹ kọ́rọ̀ tó wà lẹ̀ kó jọ yé gbogbo wa ni? Ẹ máa wo outside country lásán. Outside country tó o bá pa ẹranko bí ò ṣe yẹ kó o pa, tó o pa láì gbàṣẹ lọ́wọ́ ìjọba, wọ́n á sue ẹ̀ sí court. Tẹ́niyàn ò bá dẹ̀ ṣọ́ra, ó máa lọ prison torí animal. Dèpòdépò pé o pààyàn. As in, ẹ̀yin tẹ́ ẹ kàwé, tẹ́ sọ pé ẹ kàwé, tẹ́ wá ń pe èmi Saheed Ire ní illiterate. Màá fẹ́ kẹ́ wá ṣí sẹ́ǹsì yín báyìí, bóyá ìwé tó máa mọ́pọlọ yín mú sẹ́ǹsì wá lẹ́ka, àbí ìwé tó fi wash brain yín. Nígbà tó bá ń pa ọmọ ènìyàn bíi tèmi, tó ń pa ọmọ ènìyàn bíi tiẹ̀, tí wọ́n wá sọ pé kò kàn ẹ́, kò dáa o. Ó dọjọ́ tá a bá fi selfishness sílẹ̀ nílẹ̀ yìí, kílẹ̀ yìí tó lè rojú, kó tó lè tùbà, kó tó lè tùṣẹ́. Ó dọjọ́ tí a bá ṣe gbogbo nǹkan tó tọ́ bó ṣe yẹ ká ṣe, tá a lo màdàrú, tá a lo ìwà jìbìtì, báwọn olóṣèlú ṣe ń lò ó lé wa lórí, táwa náà ń lò ó fáwọn tí ò tó wa, torí ẹ̀san ké o. Ó dọjọ́ tá a bá ti fi ìwà wickedness, greediness, tá a bá ti fi sílẹ̀ kí ọ̀rọ̀ wa tó lè lójútùú.
àìnígbàgbọ́ nínú Ọlọ́run Elédùmarè ló ń jẹ́ ká máa ń sin èèyàn lásán. Ǹjẹ́ ẹ rántí pé gbogbo wa pátápátá èèyàn ni wá, àtòjíṣẹ́ Ọlọ́run o àti ẹni tí ò ń ṣe òjíṣẹ́ Ọlọ́run o àti gbà èèyàn ni wá. Ọlọ́run dá gbogbo wa látara yẹ̀pẹ̀ ni, kò sẹ́ni tọ́lọ́run dá special nínú wa tó bá ti yàtọ̀ sí Ṣàìtán èṣù lọ́lọ́run dá látara iná. Ànábì Isa alayhi salatu wa salam tá ń pè ní Jésù, Ọlọ́run dá lára obìnrin ni, but ìdá tọ́lọ́run tún dá ó rú gbogbo àwa ọmọ ènìyàn lójú tá a lè ṣàlàyé. Nǹkan tí a rí nínú Bible tọ́lọ́run sọ, tá a rí nínú Quran kọ́lọ́run sọ ni pé kò sẹ́ni tó bá Maria sùn, ó lóyún ẹni wallahu alam, ó yé Ọlọ́run àti Maria. Ìdá ìyàtọ̀ lọ́lọ́run dá. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ni, àmọ́ ó jáde látara obìnrin ọkùnrin, òun ní bàbá, wọ́n bí ni. So lẹ́yìn àwọn yẹn Ọlọ́run, gbogbo àwọn tàdé ń sọ àtàrà yẹ̀pẹ̀ lọ́lọ́run ti bù wọ́n. So lẹ́yìn àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run bá ti fìwé rán, gbogbo wa pátápátá èèyàn ni wá o, ẹlẹ́ran ara ni wá o. So má rò pé téèyàn kan bá ti ṣe mistake wọ́n sọ pé and he's a pastor o, èèyàn Ọlọ́run ìkà ni ẹ́. No, ẹlẹ́ran ara ni o. And he's a afa o, you did me like this, kíníkan ẹlẹ́ran ara ni. Ẹ try láti understand mi ìfẹ́ kan pa yín, mi ìfẹ́ kan máa fẹ̀mí yín ṣòfò ló ń ká mi lára tí mo fi ń pariwo pé ókè ẹ ti ẹ̀ wá jẹ́ kí n sọ tí n bá ń jàjà iṣẹ́ mọ̀ pé ìjà ara wa là ń jàṣà ṣó dáa kí n sọ pé ó yá o kán máa parí kí wọ́n máa kọrin kí n máa wíṣ àwọn tí ò tí kú ní happy birthday kán máa fún mi lówó lẹ́yìn tó ń kú kí wá ṣe bí ẹni tí mi mọ̀ kí n wá dákẹ́. Tẹ́ bá ti rí ẹni tó jáde tó jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ẹ ti ẹ̀ṣẹ̀ kankan máa wò ó ibi tó ń bọ̀rọ̀ lọ. Tẹ́ bá dẹ̀ ń wo program mi ẹ máa listen sí mi dáadáa to the end kẹ́ tó comment sí mi. Mo ṣàlàyé program tí mo fi dárúkọ bàbá Adébóyè, mo explain everything to right. Mi bú bàbá yẹn o, ibì kan tí mo ti ń ṣẹ́ ìpè ojú wípé olórí kólórí ni mo pè o. Mi sọ pé bàbá Adébóyè kò ní dáa fún yín o, ṣé gbọ́ lẹ́nu mi bẹ́ẹ̀ ni? Ṣé mo ṣépè fún bàbá yẹn ni? No, mi ń ṣe idiot. Bàbá yẹn jù mí lọ, understand? Àgbàlagbà ni tá a bá ti ẹ̀wò ti kò káwó tọ́jọ́ orí. Mi ò lè abuse any pastor. Mo challenge wọn ni pé daddy why can't you talk? Torí pé olórí náà jẹ́ fún wa, wọ́n lérò tó pọ̀ lẹ́yìn rẹpẹtẹ. So ó yẹ kí wọ́n lè sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àtàwọn àfáà náà ni mo kú dárúkọ. Ẹnìkan wá ní láti máa sọ fún mi pé tábà ti ẹ̀gbá Oòduà nation gan Muslim àti Christian ṣì máa jà. Ìbẹ̀rẹ̀ ogun là ń rí. Ẹ má jẹ́ ká sọ báyẹn. Tó bá yẹ pé ọ̀rọ̀ gbogbo ayé ò ká mi lára náà, ìjà ẹ̀sìn náà ló yẹ kájọ máa jà, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kájọ ṣíra wa lọ́kàn, kájọ ṣíra wa ní ọ̀kan. Náà ẹ máa wo outside country, gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún wa ń bí báyìí tó yẹ kí ìjọba máa ṣe fún wa, wọ́n ṣe fún wa. Wọ́n fìyà jẹ wá. Èló ni minimum wage? Èló náà sọ fún yín ní salary? Ẹ dẹ̀ tún máa wo gbogbo salary tó dẹ̀ tún sọ fún yín yẹn, transportation náà fi ń gbowó yẹn padà lọ́wọ́ yín. Kẹ́ tó rent ilé ẹ wò, ilé wọn gbogbo ẹ̀ wọ́n síra wọn, oúnjẹ wọn, ẹjọ́ ṣe rí pé ọlá Ọlọ́run ló kù tí à ń jẹ nínú ayé yìí. Ọlọ́run yẹn ni mo ní kẹ́ jẹ́ ká nígbàgbọ́ nínú ẹ̀. Tẹ́ o bá nígbàgbọ́ nínú èèyàn bí ẹni tó fara tẹ̀gún ni, òun ló máa ń fa tó máa sọ pé this person did it to me, I don't even expect it. Torí pé o fọkàn sí ni, tó bá ti gbọ́kànlé Ọlọ́run ọba wa mọ̀ pé kò sí ẹni tí ò lè dàyàn, kò sí ẹni tí ò lè gbéyàn ṣubú. Àwọn ẹni tó bá ti bá òpó Ọlọ́run ọba ró kò ní ṣubú. Òun la fẹ́ fi gba Oòduà nation yìí. Ní Oòduà nation yìí tiwa ni. Tá a bá gba Oòduà nation, tá a bá tó ojú bá kára tó yẹ pé àwa ọmọ Yorùbá ó yá ibi báyìí ló ti máa ṣiṣẹ́. Mo dẹ̀ fẹ́ sọ kíní kan fún yín ọmọ Yorùbá o. Ẹ̀yin náà ẹ̀yin tẹ́ ṣe agriculture, ẹ jọ̀ọ́ Ọlọ́run fún yín opportunity kẹ́ lọ wá bẹ́ẹ̀ ṣe máa sin ràgó, ẹ ṣe máa sin àwọn àgbò yẹn, bóyá kẹ́ lọ máa rà lọ́wọ́ wọn sílẹ̀ torí wọ́n máa lọ o, wọ́n máa kúrò nílẹ̀ wa. Gbogbo àwọn ibi tó wó wà táwọn máa là fojú sí tán fi fẹ́ gbalẹ̀ wa yẹn, ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ èmi tí mo ń sọ̀rọ̀ yóò kàn mí o, èmi náà ní cocoa farm, you understand, àjogúnbá. So gbogbo àwọn nǹkan tá a ti sọ pé apá ti yẹn ká lọ dúró ti yẹn, ó sọ pé ká má ṣiṣẹ́ mi tàbá fẹ́ ṣe, ìyẹn ò di music mi lọ́wọ́, kò sọ pé kí n má ṣe entertainment. Ibi tí àwọn málà àwọn Haúsá Fúlàní tán fẹ́ torí ẹ̀ gbalẹ̀ wa yẹn káwa ọmọ Yorùbá náà káwa náà dìde sí. Ọlọ́run fún wa níjà ìjà oko ò tí ì ṣe é lọ too much torí àwọn málà tó ń pa àwọn àgbẹ̀ wa yìí. Ẹni bá kàn ló mọ̀. Gbogbo àwa táwọn pariwo torí pé selfish ṣe ti mọ̀ wá ara ẹni nù kan láṣẹ tètè jáde. Àwa àwọn gan òṣèbí orí máa ṣe ni bàbá Awólọ́wọ̀ kú sí. Ṣèbí nínú ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ́dí tẹ bàbá Awólọ́wọ̀ tẹ pàdánù. Àwọn kan tiẹ̀ ń pè mí lọ́jọ́ mẹ́ta ẹ̀ Saheed a fẹ́ rí ẹ, you need to see you ní àwùjọmọ gidi àwùjọmọ kìíní kan. Ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀. Kí lẹ fẹ́ rí mi fún? Tó bá jẹ́ pé business lẹ fẹ́ rí mi fún, ẹ send owó. Bàbá àwọn tó ti bẹ̀ mí iṣẹ́ tán ti rí mi rí ti lé ní thousands tí mo dẹ̀ deliver nǹkan tán rán mi. Tó yẹ pé owó náà send sí mi mọ́ dáadé. Bá fún family kan báyìí lówó gbàǹs. Bá mi ra nǹkan báyìí kó bá mi gbé lọ báyìí kó send ẹ̀ sí mi. So tó bá níṣẹ́ tẹ fẹ́ bẹ̀ mí,
ẹ pè mí, ẹ send ẹ̀ sí, màá lọ send ẹ̀ síbi tẹ́ bá ní kí n send ẹ̀ sí. Pé ẹ fẹ́ rí mi, ẹ fẹ́ ṣe gbogbo ẹ fi yẹn lẹ́nu. Ẹ di àdúgbò yín mú. Ẹ̀yin náà plan bí mo ṣe ń plan. Èmi náà gbéra mi dìde ni, bàbá Sunday Igboho kọ́ ló rán mi iṣẹ́ o. Bọ̀ mo kọ̀ rí pé àwọn akíkanjú wọ́n ń sọ̀rọ̀. Èmi náà tí mo dẹ̀ mọ̀ pé akíkanjú kékeré lèmi náà, ọmọ kékeré lèmi náà àwọn akíkanjú pé ọmọ màá sọ̀rọ̀ o. Àwọn èèyàn mi rèé o. Tí n bá kọrin Yorùbá mo fi ń kọ́ àwọn ọmọ Yorùbá, mo dẹ̀ fẹ́ kó máa jó. Ẹ jọ̀ọ́ kí wá ní ìdùnnú mi nínú kẹ́yìn ọmọ Yorùbá máa kú? No. Now ẹ máa wá wò ó. Àtọmọ kékeré tó bá ti wọ outside country báyìí, ó ti ní nǹkan tó máa fún yín gẹ́gẹ́ bí ẹ̀tọ́ aráàlú. Ẹ jọ̀ọ́ tá a bá fẹ́ sọ pé a fẹ́ copy outside country nígbà lockdown, àwọn Nàìjíríà wọ́n copy outside country láì rí COVID-19 bí o, bí ó ṣẹlẹ̀ lọ́hùn mi mọ̀ o torí mi dọ̀hùn, bọ̀ kò sí COVID-19 bí ní Nàìjíríà. Ìlú ooru la wà, atẹ́gùn ò tiẹ̀ fẹ́ ń bí rárá débi pé COVID-19 wọ́n dẹ̀ sọ pé òtútù bọ́ ṣe kàrámọ̀ àìsàn yẹn gan, tó bá yẹ pé bọ́ ṣe kàrámọ̀ ẹ̀ ló ṣe rí ni gbogbo ayé pátá nìbá ti ni, tó dánná afẹ́fẹ́ ló ń bá ṣiṣẹ́, ọwọ́ ló ń gbà jáde, you must wash your hand, you must do kinní kan ní ìmọ̀. Ẹni tó bá bìlífù nú ẹ̀mí ò bú ẹ, àsìkò ìbúkọ́ la wà yìí, bọ̀ mi ìkan Ọlọ́run kò jẹ́ mọ̀, Ọlọ́run dẹ̀ ní jẹ́ mọ̀ pé COVID-19 wà láyé mi ni. Now wọ́n máa fún ọmọ kékeré ní sálárì, wọ́n lè fi ráwọn olóṣèlú tó bá ti bímọ báyìí wọ́n á ju ọmọ wọn sí outside country. Wọ́n rí bó ṣe ń lọ ń bẹ̀ yẹn. Evidence to proof nǹkan tí mo sọ yìí òun lẹ̀ ń wò lójú screen yìí. Evidence to proof òun lẹ̀ ń wò lójú screen yẹn láti mọ̀ pé àwọn wọ́n tọ́jú wọn ní outside country. Wọ́n ìṣẹ̀mí àwọn ọmọ ènìyàn ju àwọn olórí wọn lójú. Protest lọ́hùn àwọn ọlọ́pàá wọ́n tún máa ju nǹkan lọ, àwọn ọlọ́pàá wọ́n tún máa ṣe, àwọn ọlọ́pàá tún máa guide wọn pé àwọn aráàlú ń fi ẹ̀hónú hàn. But protest tàwa ń bí báyìí tọ́mọ onílùú bá ti sọ̀rọ̀ báyìí ọlọ́pàá máa wá gbé ẹni, wọ́n máa make sure pé wọ́n pa ẹ́ tàbí kọ́ rán ẹ lẹ́wọ̀n. Àwọn olórí wa ìjọba olóṣèlú wọn kí ẹ̀ láti pa anybody. So èmi wá ń try láti challenge àwọn olórí ìjọ pé ẹ má ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn ìkà wọ̀nyí ká lè máa fojú ẹni mímọ́, ká lè gbà pé ẹni mímọ́ ni yín. That is what I'm trying to say. Àwọn ìkà làwọn olóṣèlú yìí, orí náà ń bẹ́ tó fi ń jógun. Gbogbo orí táwọn Fúlàní bẹ́yẹn bó lẹ́rù pọ́n wọ̀. Iṣẹ́ tó rán kún ni kún jẹ́, iṣẹ́ tó rán kọ̀lọ́kọ̀ ń fà á. Òun ni mo ṣe ń sọ pé ẹ jẹ́ ká tètè pariwo sókè, ẹ̀yin olórí ìjọ ẹ pariwo sókè, ẹ̀yin kíní ẹ pariwo sókè. Àwa tá à ń ṣe olórí fáwọn kan là ń pariwo sókè. Bàbá Sunday Igboho tó ń ṣe olórí fáwọn kan làwọn ń pariwo sókè yẹn. Ǹjẹ́ ẹ jẹ́ ká ti bi ìṣáná kíyèsí ogun àtàrà ìjàngbara ẹ̀gan láti máa mọ àwọn èèyàn gidi, àwọn èèyàn rere. Náà gbogbo aggregation tá à ń ṣe lórí kíni ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. Ṣebí torí pé kí bí apani bẹ́ẹ̀ ṣe ń pani nípa ewúrẹ́ kó bó ṣe lè stop campaign tó ń ṣe yẹn, ó yá o ara ni àwọn ọmọ èèyàn wa lára o, àfẹ́ Nàìjíríà mọ́, Odùduwà nation la fẹ́. Ẹ jọ̀ọ́ ṣebí òun náà là ń pariwo. Ṣé wàá yẹ kẹ́nìkan tiẹ̀ jáde kó tiẹ̀ mú ẹnu àtẹ́ lu àwọn tó ń jà? Àwa tá a tún jà tó wá ń challenge àwọn tí ò sọ̀rọ̀ tó dẹ̀ wà important láàrin àwùjọ. Dádì ẹ sọ̀rọ̀ important person ní yín sà. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ èèyàn billions ti gbọ́. Ó tàn mi bu anybody kó lè dáa náà ní gbogbo ẹ̀. Ó yá tí bàbá àtọmọ bá tiẹ̀ tahùn síra wọn, ẹ fọlọ́run lẹ̀ kó dájú ẹ ti mọ̀ pé ó nídìí. Bàbá àti ọmọ tẹ̀dẹ̀rí tán tahùn síra wọn yẹn, wọ́n bá ti máa jẹun ní abọ́, gbogbo àwọn tó bá ṣèké wọn ò ní síbẹ̀ o. Wọ́n bá ti máa jẹun ní abọ́ kan, ó ti yẹ́yìn ọlọ́gbọ́n ẹ̀yìn onílàkàyè, wọn ò ní síbẹ̀. Òun lẹ fi rí bàbá àtọmọ pé wọn kì í fi gbogbo ara ṣépè fúnra wọn tó bá ń jà torí wọ́n mọ̀ pé wọ́n sì máa tún padà pàdé. Àwọn tí ọmọ náà mọ ọ̀rọ̀ mi ti yá wọn onílàkàyè, Ọlọ́run á ṣàánú gbogbo wa. Nǹkan tí a mọ̀ ó pọ̀ ju nǹkan tá a mọ̀ lọ. Bọ̀ ẹni bá rìn nínú ayé ó máa mọ̀ wípé ibì kan ṣoṣo làwọn alágbára rìn láti fi gba ọmú ìyá kan ní gbogbo alágbára ayé mu. Bọ̀ Ọlọ́run á ṣàánú wa. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa kí oríire ilẹ̀ Oòduà kó ṣojú wa. Àbá wọn kéré òkú délé, àní bá wọn ṣí lásán. Wọ́n kúkú ń ṣàánú, Ọlọ́run kúkú ń ṣàánú wa. Torí tí ìbá ń ṣe Ọlọ́run tó ṣàánú wa ni àwọn olóṣèlú bíi kó ti tán fún gbogbo wa náà rí. Bọ̀ kí ló dé àwọn ọmọ ọlọ́mọ tó fẹ̀mí wọn ṣòfò ní tógèètì. Ọjọ́ tó tiẹ̀ gbé Mr Macaroni ó yà mí lẹ́nu. Àwọn ìjọba yóò kí ẹ mọ́, wọ́n ti wá ba lórí celebrities, wọ́n ti wá ba lórí pé kọ́ máa disgrace wa, kọ́ máa yẹ̀yẹ́ wa. Òun ló yẹ kí èmi náà wá forí ara mi pamọ́. Tó ti lè gbé Macaroni, ṣé mi tí bó jẹ́ kí mo yẹ̀ṣẹ̀ jí dé sáàrin wọn náà ní lè gbé. Àwọn pípọ̀ yóò kí ẹ tó bá ti ń sòtọ́ ọ̀rọ̀ ọ̀tá wọn ló jẹ́. But tó bá ti keep quiet tó wọn hype wọn tó ń gbé Ghana must go fún ẹ, tó bá gbé Ghana must go fún mi nísìnyí tó fi ń gbẹ̀mí. Ẹ jọ̀ọ́ makọ̀makọ̀ kọ́ lóye ń kàn nìyẹn, ṣẹ̀sán ò ní padà kí. Ghana must go yẹn làwa ò fẹ́ gbà. Tó lórí rẹ̀ bá gbé Ghana must go fún wa láti fi support program wa, máa dúpẹ́ o. Torí opportunity ti wà ní láti ti fi lò ó jẹ́ èèyàn.
bọ́ọ̀tì pé ká wá sọ pé yá mo gbówó ẹ̀mí àwọn lágbájá fún ẹ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí wọn mọ́ nígbàrú ẹ̀ obìnrin ọkùnrin ọmọdé àgbà wọn ò gbọ́dọ̀ fẹ̀mí ọ̀dọ́ ìlú ò gbọ́dọ̀ fẹ̀mí ṣòfò arúgbó ilé la gbọ́ tó máa ń kú láyé àtijọ́ àfi ọ̀dọ́ tọ́lọ́run bá mọ̀ tètè mú sọ́dọ̀ nìkan ló kù àmọ́ pé kí fúlàní òun ṣe ara nàìjíríà kí ní clear now fúlàní ò tọmọ nàìjíríà rárá àtàbàtì ẹ̀ sọ pé ókè o káàtì ẹ̀ sọ̀rọ̀ nàìjíríà but àwọn ìjọba nàìjíríà sọ pé nǹkan táwọn fẹ́ nìyẹn wọ́n ní nǹkan táwọn fẹ́ nìyẹn pé ẹ̀yin ọmọ yorùbá o ẹ gbọ́dọ̀ parun ni o ó yá mo fẹ́ kẹ́ ẹ máa sọ nílé pé orí mi kò ní gbà bọ̀dẹ̀ ìṣẹ̀dá mi kò ní gbà bí ẹ máa sọ gbogbo èròǹgbà olóṣèlú kò ní ṣẹ lórí wa wọ́n fẹ́ pààrọ̀ wa run ni ẹ̀yin lẹ́ẹ̀ fúnra ẹ̀yin náà fojú ṣùnùkùn wo kinní yìí ẹni tó bá kàn ló mọ̀ wọ́n pa bàbá ọmọ àti ẹbí ẹ̀ wọ́n pa wọ́n nígbà kan fúlàní dẹ̀ wọlé tí wọ́n dẹ̀ pa gbogbo wọn àwọn ìjọba òdẹ̀ gbà kan gbé kinní kẹjẹ kẹ máa gbọ́ bọ́ àwọn ibi tẹ́ ẹ ti lè gbọ́ là ń tákù wọ̀nyẹn pé ó yá ọ̀tá bá ń ṣe tiwa lórí social media àwọn àfà àwọn pastors tó bá já gbàgbà ìjọ wọ́n sọ tiwọn ní program àwọn gbogbo ayé á lè gbọ́ káríkárí ìgbà tó ti jẹ́ kí Tribune gbé tó ti jẹ́ káwọn newspaper gbé bọ́ Ọlọ́run á ṣàánú wa mo máa ṣe campaign tèmi ní May 27 ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ó sì kù díẹ̀ o a máa rẹ́ǹtì instrument a máa ṣe gbogbo ẹ̀ but flyer ti wà ṣá everything náà ti set but ó kọ̀ kù díẹ̀ ni ẹ̀yin tí ẹ bá jẹ́ olóríire ẹ jọ̀ọ́ a pè yín kẹ́ bá wa dá sí ẹ subscribe sí YouTube mi official Saheed Ire ẹ máa bá mi subscribe sí yẹn náà opportunity mi nìyẹn ìgbà tí mo rí pé àwọn èèyàn ti wá ń gbé mi lọ YouTube lóríṣiríṣi ló yẹ káwọn èèyàn náà bá mi create YouTube tèmi náà so Ọlọ́run á ṣàánú gbogbo wa àní wàrà wa ti lágbára lọ a máa ṣàmọ́dún ẹnìkankan ò ní àtẹni tó hate mi àtẹni tó like mi ẹnìkankan ò ní kú nínú gbogbo yín láyọ̀ náà la máa padà pàdé ó dàbọ̀.